Mo kí gbogbo èèyàn tó ń gbọ́ mi níbikíbi tí ẹ bá wà. Orúkọ tèmi ni Dr. Ọlálékan Sàlámì Aláàfin Ìṣẹ̀ǹbáyé. Iṣẹ́ kan ni mo fẹ́ fún wa lónìí. Iṣẹ́ náà iṣẹ́ àánú ni. Fún àǹfààní ẹni tí ò bá mọ ẹni tó ń sọ̀rọ̀, èmi ni Ọlọ́run fi ṣe President fún ẹgbẹ́ Association of Africa Tradition and Culture. Ẹgbẹ́ tí mo dárúkọ yìí, ìta máa ń ṣe inú ẹ̀, òun náà ni pé a máa ń kọ́ra wa ní lílo ìwé àtegbò. Ẹni tó bá jẹ́ pé nǹkan ẹyọ kan péré ló mọ̀ nípa ìwé àtegbò tẹ́lẹ̀, tó bá darapọ̀ mọ́ ẹgbẹ́ náà, á di èèyàn tó mọ oríṣiríṣi nǹkan oríṣiríṣi nípa ìwé àtegbò. Nítorí pé ogunlọ́gọ̀ àwọn èèyàn tó mọ̀ nípa ìwé àtegbò náà wà nínú gúrùpù náà, tó sì ń fi iṣẹ́ sílẹ̀ kí kálukú máa jẹ àǹfààní ẹ̀. Ẹgbẹ́ náà kì í wá ń ṣe nǹkan orí social media lásán. Ẹgbẹ́ ta rẹ́gísítà pẹ̀lú ìjọba àpapọ̀ nílùú Àbújá ni. Ẹgbẹ́ náà dá fún oníṣòwò, ó dá fún èèyàn tó ń tajà. Bákan náà ó dá fún oníṣẹ́ ọwọ́, ó sì dá fún àwọn tó ń fi ìwé àtegbò jẹun. Kì í ṣe ẹgbẹ́ babaláwo, ẹgbẹ́ gbogbo ọmọ Yorùbá ni. Ìpè ká lè máa gbé nǹkan tiwantiwa lárugẹ. Iṣẹ́ tí mo wá fẹ́ fún wa tí mo pè ní iṣẹ́ àánú, tá a bá fẹ́ ṣe báyìí là ṣe ń ṣe. Ẹ jẹ́ ká wá èpo ọ̀bọ̀. Ẹ jẹ́ ká wá ewé làpálàpá funfun, ewé làpálàpá pupa. Kí àwọn ewé yìí kó wá jẹ́ ti òòjọ́, ìtajà lọ́jọ́ yẹn gangan, òun Yorùbá ń pè ní òòjọ́. A wá gun papọ̀ mọ́ṣẹ́. Tá bá ti gun, ẹ jẹ́ ká kó sínú ike funfun. Tó bá ti di bí ọjọ́ mẹ́ta tó ti lò ní ike funfun yẹn, ẹ jẹ́ ká máa fi wẹ̀ díẹ̀díẹ̀ láàárọ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Aláàánú ò ní wọn wá. Ẹgbẹ́ tí mo wá ń dárúkọ, ìwọ tó bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ náà, ẹ kàn sí olùdásílẹ̀ ẹgbẹ́ wa lórí WhatsApp number wọn 08028565188.